Aláròyé máa wí o. Sowore fèsì ọ̀rọ̀ fọ́gá ọlọ́pàá. Ìlú Àbújá, olú ìlú àwọn olè yìí gan-an níwọ́de yóò ti bẹ̀rẹ̀ o. Olùdíje fúnpò ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò ọdún tó kọjá tó tún jẹ́ ìlúmọ̀ọ́ká ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore ti fèsì sí àrọwà àti ẹ̀bẹ̀ ọ̀gá ọlọ́pàá ìlú Àbújá pé káwọn aráàlú àtàwọn ọ̀dọ́ tí wọ́n gùn lé ṣíṣe ìwọ́de ìfẹ̀hónúhàn tako ìjọba tó wà lóde yìí sì lọ fọwọ́ wọ́nú kí wọ́n má ṣe tí ìbẹ̀rẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ lásìkò yìí pàápàá ní olú ìlú ilẹ̀ wa Àbújá. Sowore ní òdì kejì ohun tó máa ṣẹlẹ̀ ní kọmíṣánná ọlọ́pàá náà ń sọ. Ó ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Àbújá ni ìwọ́de náà yóò ti bẹ̀rẹ̀, kò sì sọ̀rọ̀ bíbojú wẹ̀yìn lórí ẹ̀. Ìfẹ̀hónúhàn tó lágbára máa wáyé dandan ni. Níbi tọ́rọ̀ náà ká Sowore lára dé, kò pe ìlú Àbújá ní olú ìlú ilẹ̀ wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ọ́ sí. Níṣe ló yí orúkọ ẹ̀ padà. Ó ní olú ìlú àwọn olè ní Àbújá, ibẹ̀ sì níwọ́de náà á ti bẹ̀rẹ̀. Ọmọyẹlé Sowore tó jẹ́ aláṣẹ iléeṣẹ́ agbéròyìn jáde kan lórí ayélujára kọ ìsì ọ̀rọ̀ rẹ̀ láṣàlẹ̀ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù keje ọdún 2024 yìí sójú òpó ìkànnì rẹ̀ lórí ayélujára. Sowore kọ báyìí pé ìfẹ̀hónúhàn end bad government, ìyẹn ká fòpin síjọba burúkú yìí máa bẹ̀rẹ̀ ní olú ìlú àwọn olè FCT Àbújá. Gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ àti àwọn ìgbèríko rẹ̀ ni yóò yí ká. Kò sí bíbojú wẹ̀yìn o. Kọmíṣánná ọlọ́pàá CP Igwe, àyípadà gbọ́dọ̀ ṣẹlẹ̀ báyìí ni. Ọjọ́ ìfẹ̀hónúhàn ńlá dé. Báyìí ni Sowore ṣe kọ ọ̀rọ̀ rẹ̀. Ẹ ó rántí pé láti ọjọ́ díẹ̀ sẹ́yìn làwọn aráàlú tínú ń bí lórí ìpọ́njú àti ọ̀wọ́n gógó oúnjẹ, epo àti àwọn nǹkan amáyédẹrùn tó gbòde yìí ti ń sọ̀rọ̀ lórí ìwọ́de tí wọ́n ló máa wáyé ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún yìí títí di ọjọ́ kẹwàá rẹ̀. Bí ìrọ́kẹ̀kẹ̀ àti ìgbáradì ìfẹ̀hónúhàn tí wọ́n ló máa kálékáko ọ̀hún ṣe ń lọ lórí ayélujára ló mú kí kọmíṣánná ọlọ́pàá ìlú Àbújá sọ̀rọ̀ lọ́jọ́ ajé Monday ọjọ́ 22 oṣù keje yìí pé òun pàrọwà sáwọn olùgbé ìlú Àbújá láti má ṣe kópa nínú ìwọ́de àti ìfẹ̀hónúhàn kankan. Ó ní ẹ jọ̀ọ́, ẹni mọ́ kì í wò, kìnìún kì í balẹ̀ ara ẹ̀ jẹ́. Ó tì o, mi ò fẹ́ kẹ́ ẹ darapọ̀ mọ́ ìwọ́de kankan. Ó ní ìwọ́de náà lè mú kí ìwọ̀n ìtẹ̀síwájú táwọn agbófinró ti ní lórí ètò ààbò tún dojúrú. Ó sì lè di èyí táwọn jàǹdùkú jágbà tí wọn yóò fi bojú láti hùwà ìkà àti ìwà ọ̀daràn gbogbo. Bákan náà ni ọ̀gá ọlọ́pàá pátápátá ní ilẹ̀ wa IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun tún pàrọwà sáwọn ọmọ orílẹ̀-èdè yìí pé àmọ̀ràn burúkú ni ọ̀rọ̀ ṣíṣe ìwọ́de kan nírú àsìkò tá a wà yìí torí ìpalára tí ìwọ́de EndSARS tó wáyé lọ́dún díẹ̀ sẹ́yìn fà kò tí ì tán nílẹ̀ rárá. Àmọ́ Sowore ní ìlú Àbújá gan-an níwọ́de ọ̀hún yóò ti bẹ̀rẹ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV.